Jajiri ọ̀rọ̀ tí Ládé Bákàrè sọ yìí. Una go carry your bag go Libya, go Egypt, go Mali, go Cairo, go, you know, all these other African countries. Domestic work for people who are for Arabo, they call them Arabu house. Àwọn wá fìyà jẹ yín, wọ́n á tún tọ́ sí yín lórí, then go shit for una head, they will not pay you, you will be working, so you have sponsor, somebody that will sponsor you there, just because you are so egocentric. Those jobs that are available here in Nigeria, you cannot do it. You prefer to go to Arab country where they will treat you like animals. Nigerians. Láìdé Bákàrè pẹ̀lẹ́ o màmá sọ̀rọ̀sọ̀rọ̀ olórí burúkú ó fẹ́ fẹ́ wọn ṣàǹgálà ó fẹ́ fi wọ́n thread wèrè òsínwín ọmọ tí ò níran ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ọmọ tí wọn ò kọ́ idiot ọmọ àlè Nàìjíríà èèyàn mélòó ló ti yẹ̀pù ẹni mélòó ló ti yẹ̀pù tó ti yọ kúrò nínú òṣì tó ti mú síta èèyàn ṣáà ní Bíọ́lá Adébáyọ̀ tó ń wẹ̀pù àwọn èèyàn àbẹ́yàn kọ́ ni bọ̀ ìwọ òṣì olórí burúkú ló ń bá kiri nǹkan tó ṣe tó gbọ́ ẹ tó fi wọ mi nìyẹn tó rògolo ní film industry tó rògolo kò sẹ́ni tó ń wù ẹ́ kò sẹ́ni tó mọ̀ ẹ́ mọ́ o ti wọlé o ti ṣá málámálá olórí burúkú ṣé kìí ṣe olóṣó ni olórí burúkú ẹ̀ ló ń ṣe olóṣó kọ́ ló ń ṣe ni àwọn ọmọ Nàìjíríà ò lè ṣe olóṣó bó ṣe ń ṣe olóṣó làwa ṣe wá sí níbi àtàṣe ń ṣiṣẹ́ ṣàǹgálà ó pè wá ká ṣiṣẹ́ ṣàǹgálà ká ṣiṣẹ́ ká ó sùn fúnra wa ju ìwọ olórí burúkú tó jẹ́ pé òun fòbò ó fi ṣòṣì kiri everywhere olórí burúkú lòun wà ní London ṣebí bàbá aláyé kọ́ ló gbé ẹ lọ́bẹ̀ ni iṣẹ́ tí ṣàǹgálà ń ṣe ní Arab country ṣàn bí bàbá alákù bàbá ìyálàyà ẹ̀dá kó wá ṣe ni ayé ẹ̀ máa bàjẹ́ ni ó máa jó málámálá ni Fẹ́mi Adébáyọ̀ tó ń wẹ̀ pàwọn èèyàn ṣé kì í ṣe èèyàn ó ti stop. olórí burúkú ara ẹ oye tá à ń gbà ní bíbáyìí lóṣù ṣé wọ́n bí ìyálàyà ẹ̀dá kó san ìlàjì owó yẹn fún ọmọ ọ̀dọ̀ tẹ́ bá gbà Nàìjíríà ẹ̀sán owó tán ẹ̀sán ju 20,000 ikú máa pa ẹ̀yìn Láìdé Bákàrè ikú máa pa ẹni wọ́n máa fojú sunkún ẹni pẹ̀lú bó ṣe ń ba àwọn Arab country jẹ́ wọ́n máa bà ẹ́ jẹ́ ni ibi tó ti bó ṣe wà ní olórí burúkú ẹ ó fẹ́ fi ṣàǹgálà trade ni Ọlọ́run dẹ̀ lè gbà pé ogun ẹ ti wọ mi ó dẹ̀ ti wọ mi nìyẹn fẹ́ràn nìyẹn ó lè rógo lò mọ́ tí ẹ ti bàjẹ́ ó ti ṣìmì ó ti ṣọwọ́ sọ. lórí ọ̀rọ̀ tí Láìdé Bákàrè sọ yìí Láìdé Bákàrè na my person I know her from way back òjò ní Láìdé Bákàrè kò kí n ṣe tán bá máa júwèé fún mi mo amọ́ra dáadáa but irú opportunity tí Láìdé Bákàrè nìyẹn nǹkan tó wọn rántí time tó ń sọ̀rọ̀ yẹn ni wípé kò kí n ṣe everybody ló máa ń ní irú opportunity tí òun rí yẹn bó ṣe rí nìyẹn ṣé ti rí tí èèyàn bá rẹ́ni bálà ọlà ò kí ń yá bọ̀rọ̀bọ̀rọ̀ yes so when people are talking about their own experiences Láìdé Bákàrè kò need láti máa sọ pé ó dẹ̀ ti sọ ó ti ṣe another video láti address láti clear issue yẹn but the thing is ilé ayé yìí ìlú gangan ni ó kọ wájú sáwọn kan ó kọ̀yìn sáwọn kan opportunity táwọn kan ní àwọn kan ò ní ṣe get some people were born with a silver spoon some were not born with a spoon at all bí ẹlòmíì pẹ̀lú ṣíbí oníke débi pé wọ́n wá ní silver spoon àbí golden spoon do you get now ọ̀pọ̀lọpọ̀ gbà láti rí wípé ìyà tó ń jẹ àwọn èèyàn ìyà tó ń jẹ àwọn èèyàn because kò possible kí èèyàn wà okay kó wá fa báàgì kó wá sọ pé Libya yá kó wá ó wà okay ó wá fa báàgì ó wá sọ pé Mali yá tàbí bí àwọn wà okay ó wá fẹ́ lọ sí Arab country kan tí you get but the thing is nǹkan tí àwọn èèyàn ń go through ó ní agbára jù bẹ́ẹ̀ lọ I'm telling you most of them on travel but situation tó ń bára wọn economically kò sí nǹkan kan tó fẹ́ ṣe ju kan travel lọ ó dàṣẹ tó fẹ́ gbọ́ ẹlòmíì wọ́n ta ni as a matter of fact a lot of them ló máa ń tà sí àwọn ìlú àràbò tá à ń sọ̀rọ̀ nípa èyí ẹlòmíì wọ́n máa ń ta ẹlòmíì for as low as 100,000 naira tí àwọn human trafficker yẹn tó ń wà ń bẹ̀ yẹn àwọn màdámù yẹn tó máa sọ fẹ́ ni yẹn pé má wọ̀rì ṣáàbà mi yóò bá mi tì wá bá mi tì sọ́nà fi tó kulẹ̀ máa fún wọn ní 200,000 ẹlòmíì wọ́n máa ń ta ẹlòmíì fún for 300,000 naira wọ́n máa ta ẹlòmíì
gbogbo alágbọ́ kéèsì ọmọ Madam Jùmọ̀kẹ́ George ọpẹ́lọpẹ́ Bíọ́lá Adébáyọ̀ lára ọmọ yẹn ẹgbọ́n nǹkan tó sọ ó nígbà tó ń ta òun síbi tó ń ta òun sí Mali tán madam tó wá mú òun ó ń sọ fóun pé òun máa ṣe iṣẹ́ 1.5 million naira tó pé ẹni yẹn 1.5 million naira ló gbà bóyá rọ́ ni màdámù yẹn ń pa fóun ni o bóyá òótọ́ ni o kò sẹ́ni tó mọ̀ bóun ṣe bára wọn ní oko ẹrú nìyẹn bóun ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe aṣẹ́wó gbà tóun máa débẹ̀ bóun ṣe bára wọn ní oko ẹrú nìyẹn gbà tóun máa débẹ̀ òun bá oríṣiríṣi àwọn Nigerian girls tí wọ́n wà ń bẹ̀ tó jẹ́ pé iṣẹ́ aṣẹ́wó ni gbogbo wọn ń ṣe ọkùnrin 20 ló máa ń bá mi sùn nínú wọn ọkùnrin 50 ló máa bá èmi sùn kílẹ̀ tó mọ́ ṣé ẹni tí ó wà in a comfortable situation àwa fa báàgì àwa náà fẹ́ lọ sí irú oko ẹrú yẹn tọkùnrin 50 àìmọye àwọn tí wọ́n ti infect pẹ̀lú HIV ẹlòmíì wọ́n ti dóòbò ẹlòmíì báyìí òbò ẹ ti padà sí factory setting ṣé ó máa wúrí èèyàn bẹ́ẹ̀ á wá lọ sí irú oko ẹrú yẹn á wá lọ máa jẹ adúrú ìyà yẹn èmi náà àwọn girls yẹn 1.5 million naira tó fẹ́ sọ yẹn ó ti ń lo 5 years níbẹ̀ ìmí ti lo 10 years kò tí ì rówó yẹn dá padà fún madam wọ́n ní ìmí máa tún tó bá ti padà wá san owó yẹn after many years wọ́n máa ń ṣe freedom tó máa ń máa tó máa ń ṣe party no ṣé ẹni tí ìyà ò jẹ akànfà bàgẹ́ àgbà Libya lọ no now nínú àwọn ọmọ olówó wa tó wà ní Nàìjíríà mélòó nú wọn lẹ́rí tó gba Libya lọ japa is not the problem yeah you can japa to a saner climb you can japa for greener pasture you understand o lè lọ sí Europe o lè lọ sí UK o lè lọ sí Canada o lè lọ America àwọn European countries wà all over the places wà all over the world téèyàn lè lọ ẹlòmíì kò dé kí n ṣe pé bí ó japa for economic reasons ẹlòmíì japa just because of security reasons do you get ẹlòmíì dẹ̀ máa sọ fún pé òun japa because of the future of my children lòun ṣe kúrò ní Nàìjíríà do you get everybody ló ní one or two reasons but the thing is ṣé ẹni tí kò ní owó tó máa fi jẹun ọ̀sán ẹjọ́ bó ló ti fẹ́ rí owó flight tó máa wá fly lọ sí Europe tàbí ó máa wá fly lọ sí UK ó máa wá fly lọ sí America ó máa fly lọ sí America ẹlòmíì àwọn kan wà tó jẹ́ pé owó tó máa ń ná láti fi jápa àwọn àtàwọn family wọn ẹlòmíì á ná 25 million naira ẹlòmíì ó máa talé ata ọ̀nà ata mọ́tò ata gbogbo business ẹ̀ á dẹ̀ kó pọ̀ á dẹ̀ ṣe visa á ra ticket á dẹ̀ jápa ó máa jápa lọ síbi tí kò wà certain nǹkan tó fẹ́ lọ bá ń bẹ̀. tẹ bá rá àwọn olówó ṣebí Láìdé Bákàrè tó ń sọ̀rọ̀ yìí náà ṣé Láìdé Bákàrè fẹ́ lọ jókòó sí Amẹ́ríkà ni tó bá travel lọ sí Amẹ́ríkà bí ó lọ lo 1 week 2 weeks 1 month ó ti padà ó máa padà torí nǹkan wà nílẹ̀ ṣé ẹni tí ò jí jẹun kánú ló máa lọ ra tíkẹ́ẹ̀tì pọ̀ fẹ́ lọ lo 2 weeks lamẹ́ríkà àbẹ́ fẹ́ lọ lo 1 week fẹ́ lọ lo 1 month ní Canada kò possible so gbogbo àwọn people tó wà nínú situation yìí náà ẹ̀yin ò lè blame wọn kò possible kí nǹkan wà okay pẹ̀lú yàn kéèyàn wá fà báàgì kó wá náà lọ Libya mọ̀ kan tó ń pè ní láti lọ sí àwọn Arab countries à ń sọ yìí ni wọn kì í lọ by flight most of as a matter of 99.9% wọn by road ni tó máa ti gba Kano àbí Kaduna àbí Sokoto lọ máa ń gbà wọn máa wá lọ gba desert ẹlòmíì báyìí inú desert yẹn lẹlòmíì máa kú sí ẹlòmíì báyìí ebi ló máa pa ẹlòmíì sínú desert ẹlòmíì báyìí òun gbẹ kò ní rómi mu for days ẹlòmíì àkàn kù ẹni tó bá ti kú wọn máa ń jù wọn lẹ́sìn inú desert yẹn ni ibẹ̀ ló máa jẹrà mọ́ kò ń ṣe tẹ bá dẹ̀ rí wọn tẹ bá rí ẹni tó ti ní experience bọ́n ṣe lọ by road yẹn tó bá rí late experience yẹn pẹ̀lú yín ẹ fẹ́ lè máa ké wọ́n máa ń tò wọ́n léra wọn nínú mọ́tò yẹn báyìí ni wọ́n máa tò wọ́n léra wọn ni torí pé kò sí space wọ́n dẹ̀ máa fẹ́ kó as much as many as possible èrò láti lọ tó máa kó èrò 20 tí bí a 10 àbí 15 bá débẹ̀ all well and good ẹni orí yóò dilé ẹjọ́ ṣé ẹni tó wà òkè tó ti gbọ́rú experience yẹn ló máa ní òun fẹ́ gba Sokoto àbí Kano òun fẹ́ máa lọ sí Libya by road àbọ̀ fẹ́ máa lọ sí Mali
kò dùn mọ́ most of them tán wà ń bẹ́ẹ̀ náà kò dùn mọ́ wọn nínú a lot of people tán bára wọn nínú àwọn situations yẹn wọn ò ní choice ni báwo máa ṣe gbéyàn lọ sí ìlú tó máa lọ máa ṣe aṣẹ́wó tọkùnrin 50 máa bá sùn the other time one lady came on talk to bí ó wá sí program Abiola Adebayo ó dà pé the same lady náà tún lọ sí Kọ́kọ́rọ́ Alátẹ lọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat lady yẹn relate experience ẹ̀ báyìí mo fẹ́ lè máa kí. wọ́n dẹ̀ mú wa wọlé ọmọ mi wọlé ní kí n bọ́ ṣe pẹ̀lú bọ̀ mi ní option and I have to off it wọ́n dẹ̀ rape me wọ́n dẹ̀ mú bọ́tà it's not that the pains is still there and these people sef e get as e be there ọkùnrin ni wọ́n náà. ó ní odidi 2 days ló fi jáwọn sí òhò tí everybody tom dick and harry tọkàn wà ń tẹ̀wọ̀n lọ́yàn ló ń fi wà ń bẹ̀ ọkùnrin 50 ọkùnrin 20 ló máa ń bá wọn sùn a day ẹlòmíì ti kó ẹlòmíì HIV ló kó wá sí Nàìjíríà tó bá padà wálé tẹ́ bá padà rí wọn tó bá padà wálé wọn kì í wà mentally okay wọ́n máa ń ní PTSD wọ́n máa ń wà traumatic do you get ṣé ẹni tó wà okay ló máa wò pé òun fẹ́ lọ ṣe ṣàgálà nílùú a lot of people ní choice ló fi lọ a lot of people were actually sold into that slavery bẹ́ẹ̀ ni kò dẹ̀ kí n ṣe fault wọn ṣé ká ní Nàìjíríà dá ni a lot of all these countries stand so ṣé ẹ fẹ́ máa fi Nàìjíríà GDP Nàìjíríà economy Nàìjíríà máa fi gbé Mali but because of the situation of the country not everybody is opportuned not everybody is lucky kò kí n ṣe everybody ló bí pẹ̀lú silver spoon so when you are fortunate just thank God a lot of people are going through a lot bẹ́ẹ̀ ni so èyàn ò dẹ̀ wá mí pé àwọn kan ò sí ń bẹ̀ tí wọ́n ń ṣe dáadáa those ones are fortunate ìwọ tó bá wà ní àwọn Arab countries yẹn tó ṣe dáadáa good for you but the thing is nǹkan tí ojú ẹlòmíì ti rí ẹlòmíì báyìí ṣàgálà ló lọ ṣe ṣàgálà lẹlòmíì ṣe ń bẹ domestic job ló ń ṣe ń bẹ àwọn ọ̀gá àwọn Arab yẹn èmi báyìí àìmọye àwọn tó ti fipá bá lò pọ̀ àìmọye èmi tó bá sọ experience ẹ̀ báyìí wípé ìkan tiẹ̀ sọ pé tí o bá lọ ṣe ṣàgálà tó bá wà lọ rọ́gà gidi àwọn ọ̀gá kan àwọn yẹn máa ń ṣe bí èṣù ni tó bá ní kàn sick lásán wọn kàn máa pretend bí wọn fẹ́ gbé lọ sí hospital àwọn wà kẹrin tó máa ti wá gbé wọn dé hospital tán wọn ti lè ask pẹ̀lú àwọn doctors pẹ̀lú ó ti yé yín wọn máa ń yọ organs ẹlòmíì ni ẹ mọ̀ káwọn organs méjì wà lára wa wọn máa yọ kan lára ẹ̀ ẹnìyàn ò dẹ̀ nímọ̀ all in the name of pé àwọn care fún ni àìmọye àwọn tó ti báyé wọn jẹ́ èmi ọ̀ máa pẹ́ lómi dànù máa gba blood wọn á gba organs wọn á ṣe oríṣiríṣi pẹ̀lẹ́ lómi ọ̀gá mi máa fipá bá oníṣàgálà mi tó ń ṣiṣẹ́ ó máa fipá bá lò pọ̀ tó bá fipá bá lò pọ̀ tán ọmọ náà máa tún dé the same night òun náà máa tún wá fipá bá lò pọ̀ ẹ jọ̀ọ́ ṣé ẹni tó wà òkè ní Nàìjíríà ó máa náà fẹ́ fàbágò òun fẹ́ lọ sí irú situation yẹn lọ máa gbé bẹ́ẹ̀ kò possible but because of the situation of the country ẹ̀yìn ọ̀kan wípé okay it máa fi jókòó síbi let me try my luck o lè débẹ̀ kí even when tó máa sẹ́lẹ̀ mi sínú oko ẹrú yẹn tí máa débẹ̀ tí máa wà lucky and some people are actually lucky but a lot of them là ń rí lórí internet ṣé ti Libya la fẹ́ sọ ni ṣé ti Mali la fẹ́ sọ ni ṣé àwọn Arab countries yẹn la fẹ́ sọ ni ẹlòmíì ó ti ní HIV ó ti gbẹ ó ti kú igi báyìí ẹlòmíì àwọn míì wà lẹ́wọ̀n náà ṣẹ́jú fẹ́ gbọ́ wọ́n kàn máa lọ ń raid wọ́n máa kó àwọn míì báyìí wọ́n máa lọ kó wọn sẹ́wọ̀n ṣẹ́jú fẹ́ gbọ́ àwọn arábù tá à ń sọ yìí náà tó bá kó wọn sẹ́wọ̀n tán wọ́n tún máa fọ́ọ̀sì wọn kí wọ́n pelé àwọn tí Naija ẹbí wọn Naija àwọn yẹn máa tún send owó sí wọn kán lè fi release wọn tó máa tún gádà owó jọ ní Nàìjíríà o tí kò sí owó aláta owó oníyọ̀ tó máa tún gádà tó máa tún send sáwọn àràbò tán tí wọ́n mọ́lé yìí àwọn àràbò yẹn máa gba owó wọ́n máa tún wá release wọn stylishly wọ́n máa tún wá mọ̀ set wọn up pẹ̀lú àwọn another soldier bọ́lọ́pàá tó máa tún wá kidnap àwọn yẹn náà the same person tó ẹ̀ṣẹ̀ gbowó lọ tó ẹ̀ṣẹ̀ wọ́n ń ṣe kinní yẹn gan gidi lọ́wọ́ yẹn wọ́n ń ṣe gidi gan
tọ́ máa lọ rédí báwọn èèyàn máa ń sá káàkiri ni ẹlòmíì ò kí n kúrò lé 1 week kò ní bọ́ta sí títì ìwọ tó ẹlòmíì ò bọ́ta wọn tó lọ bọ́ọ̀sì tẹ̀wọ́n lélẹ̀ wọ́n máa tún gbé wọn wọn lọ já wọn sẹ́wọ̀n wọn máa ní kán pélé àwọn ará ilé tí kò lówó lọ́ba tún sẹ́ndì owó sí tọ́ máa tún release ẹ̀ wọ́n tún release ẹ̀ sẹ́nu ẹlòmíì á tún kidnap ẹ̀ wọ́n á tún gbé wọn lọ. ẹ jọ ṣé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tílé bá sunwọ̀n tí èèyàn máa wá lọ sí irú àwọn ìlú bẹ́ẹ̀ yẹn lọ máa ṣe irú adúrú wàhálà yẹn all for what? nínú àwọn olówó wa mélòó lẹ rí tó lọ bẹ̀ tó lọ jókòó? as a matter of fact àwọn olówó wa ò kí ń kúrò Nàìjíríà àwọn tó ní owó gidi wọn ò kí ń kúrò Nàìjíríà wọn ò kí ń kúrò Nàìjíríà just check the pattern. It's a behavioral pattern of our wealthy elites. They don't live abroad because ibi báyìí lówó yẹn ti dùn náà jù. Do you get? The other time nígbà tí èèyàn kan sọ iye tó máa ń rí lórí iṣẹ́ tó ń ṣe ó ní sometimes òun máa ń make bóyá bí in a year òun máa ń make 90 million naira. Ṣé Dangote máa wá relocate lọ sí America? Àbọ̀tẹ̀dọ́lá máa wá relocate lọ sí America? Davido tẹ̀ wó yẹn tó bá lọ America Davido tó bá lọ choose America third week ó ti padà wá bí ó ti padà wá sí Naija. Ṣé Wizkid ló máa lọ jókòó sí London? Tó bá lọ London tó bá lọ a week or two ó ń padà bọ̀ Naija. But do not use your own experience to be judging others. Torí ẹ̀ mo yẹ sọ pé I do not agree with what Laide Bakare said in that video. Laide Bakare na my person amọ̀ra dáadáa. Do you get? But I do not agree to what she said in that video. Inú mi dẹ̀ dùn, you know, ó ti ṣe another video láti fi correct àwọn kankan tó sọ nínú previous video yẹn. Good. Lèmi ṣe máa ń like máa wà accountable. I love people like that. When you know that okay, o goof, you can come back and say okay, ẹ má bínú àwọn ọ̀rọ̀ tí mo sọ yẹn, you know, because nobody is eventually perfect. Do you get? So I like that about her. Laide Bakare na very real person, very real woman, very real. Nǹkan tí kò bá ní ṣe máa sọ fún pé òun ò ṣe. Nǹkan tó bá máa ṣe ló máa ṣe. O lè fi anything influence, o lè fi anything enter. Yes, that's Laide Bakare for you. I like her for that. Very real. Kò ráyè àwọn aṣojú ayé, àwọn tó bá ti ṣe kí ní wà tẹ̀sí ẹ lójú ni. That's Laide Bakare for you. Kò ráyè. It doesn't make her a bad person. That's her person. So àìmọye àwọn tó jẹ́ pé wọ́n lọ sáwọn ìlú tá à ń sọ yìí náà tán dẹ̀ ṣe dáadáa torí wọ́n rọ̀ mọ́. Those kind of people ká ní pé wọ́n wà Nàìjíríà ni wọ́n lè má ṣe dáadáa bí wọ́n ṣe dáadáa yẹn. So ó depend lórí, you know, luck. Ó máa pay ẹlòmíì kò dẹ̀ ní pay ẹlòmíì. Then ẹ jẹ́ kí n sọ kíní kan because when Laide Bakare made that video, I actually, you know, went under the comment section. I saw a lot of backlash and a lot of things. But the thing is, Laide Bakare bó ṣe wà yẹn, she said all those things from a place of love. Yes. Kò sọ ní sọ wípé ó fẹ́ fi máa spite wọn àbó fẹ́ máa bú wọn àbí nǹkan kan. Ó sọ based on nǹkan tí gbogbo wa ń rí lórí internet. Oríṣiríṣi nǹkan tó máa ń ṣẹlẹ̀ sáwọn tó máa ń lọ sí, you know, àwọn ìlú àwọn àràbò yẹn, especially Mali, Libya, you know, àtàwọn ìlú yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Nǹkan tí à ń rí lórí internet tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn. Torí àwọn èèyàn máa ń wálé tó máa ti padà délé báyìí pé wọ́n jàjà padà sí Naija lásán tó bá sọ experience wọn lásán. Me lè wish ẹ fọ́ta mi kó gbàbẹ̀ lọ. But the thing is, I know a lot of people that are there that they are doing good. So Laide Bakare kò kí ń ṣe bí ẹ̀. Ó sọ from the place of love ni. You understand? Pé kíni ṣe ń lọ yìí, people need to, because I made the video actually to warn some people that you need to ask the right questions before you leave the country. Ẹlòmíì bá tó bá ti gbọ́ pé a fẹ́ travel out báyìí, ó ń fò ní, kò fẹ́ gbọ́, kò béèrè anything, òun kàn fẹ́ get out. Yes, èmi náà ní experience ẹ̀. Àìmọye àwọn èèyàn tó pọ̀ wà ní Kuwait tó ń ṣe dáadáa. Àwọn tó wà ní Qatar tó ń ṣe dáadáa gidi gan. I'm not saying people should go, but I'm saying that people that are already there, there are a lot of people that they are doing good. But the thing is, àwọn tí wọ́n ti wà nínú situation yẹn, a lot of people are actually in that bondage. Ara wọn míì tó lọ ṣiṣẹ́ Ṣàgálà tó jẹ́ pé àwọn àràbò yẹn máa ń burú o, ká máa ń parọ́ o. But ìyẹn ò mí pé bóyá àwọn èyí tí ò da, àwọn tó da ò sí láàrin wọn, àwọn tó da wà ń bẹ dáadáa. But if you are fortunate, you will work with the good one. Even that Ṣàgálà work, good, you are lucky, you are fortunate. Àwọn míì lè máa wà dá lucky. Ẹlòmíì iṣẹ́ Ṣàgálà ló lọ ṣe. Ẹ máa rá àwọn ọ̀gá yẹn tó máa gbé àwọn àràbò yẹn máa ń ní pets, àwọn pets oríṣiríṣi.
èmi máa ní lion cub, èmi máa ní lion gangan, lion ńlá tó jẹ́ pet ẹ̀. That's their own lifestyle. Mo rí kan tó jẹ́ pé python ńlá, python yẹn tó gbogbo studio, ó tóbi bí. Python yẹn ló ń bá lady tó ń ṣe ṣàgálà yẹn ṣeré nínú kitchen. Lady yẹn ò ní choice. I saw that video. Lady yẹn kò ní choice. Pet ọ̀gá ẹ̀ ó máa bá ṣeré. Big python ló ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ lady yẹn. Lady yẹn dẹ̀ ń ṣe dishes. She was doing the dishes in the kitchen. Ó lè dọjọ́ kan kí python yẹn kó gbé mi. Nothing dey happen. Àìmọye àwọn tó ti pa, àìmọye àwọn tó ti kú. Ẹlòmíì báyìí máa ní ọmọ mi travel ó ti lọ. Irú kéèsì mọ́mí Jùmọ̀kẹ́ George yẹn, ọmọ wọn yẹn, Ọlọ́run kan fi Bíọ́lá Adébáyọ̀ àtàwọn tó help wọn yẹn fi ṣe gàrí tíra fún wọn ni o. I'm telling you, ẹ wo nǹkan tó sọgbà tó dé. Ó níbi tí ọ̀rọ̀ yẹn ti sóhun tó ti sóhun dé, òun ti fẹ́ para òun ti fẹ́ mu hypo àbí kí ló fẹ́ mu poison kóun para òun kóun kú dànù. Yes. Nǹkan táwọn míì go through ní àwọn àìmọye àwọn tó ti para wọn dànù. There are a lot of people there that they are unfortunate. Bọ́dọ̀ yẹn ṣe eré gangan nìyẹn. Jeff Owólẹ́wà lórúkọ mi. If you know that you have not subscribed to my channel, please subscribe to my channel and please smash that notification bell so when my next video is popping up, you'll be the first to see it. God bless you for watching my videos. God bless you more for dropping those beautiful comments. I love you guys hard. Please subscribe to my YouTube channel and press the notification button.